Mo kí wa nínú ilé aláyọ̀ yìí. Mo kí onílé, mo kí àlejò, mo kí ẹ̀yin bàbá mi nínú ilé, mo kí ẹ̀yin ìyá mi nínú ilé. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Ìbànújẹ́ ó wá kéré ó tóbi, kò ní jẹ́ pín èmi àti yín. Porogodo ayé ò ní lù fún wa jó. Ááyàn ò ní yán wa o. Ọ̀nà ò ní nà wá. Torí ẹni tí ááyán bá yán ló ń kú sójú iná. Àtèmi àtẹ̀yin, ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá o. A ní ráwọn owó o, a ní ráwọn ọmọ. Aya wa ò ní dáya láya. Ọkọ wa ò ní dọkọ lọ́kọ. Ẹ má bínú. Ọmọ wa kò ní di ọmọ ọlọ́mọ. Níbikíbi tẹ́ bá wà lónìí káàkiri àgbáyé, mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun. Ẹ̀yin tí ẹ bá ń gbọ́ èdè tí mò ń sọ yìí, yálà Yorùbá ni wá ni àbí a kì í ṣe Yorùbá. Àmọ́ ẹ wá nífẹ̀ẹ́ sí èdè tí mò ń sọ yìí, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín. Torí pé kò sí èdè tó dàbí èdè Yorùbá káàkiri àgbáyé. Inú mi dùn pé mo jẹ́ ọmọ Yorùbá torí pé kò sí èdè tó dàbí èdè Yorùbá káàkiri àgbáyé. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Kí mo mú wá fún wa lónìí? Síwájú, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ibi tí ẹ ti mówó tí ẹ ti máa rí tà láti máa fi wò mí, Ọlọ́run ò ní fi wọ́n yín o. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o. Torí pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó mọ́ni lójú. Ẹ̀yin tí ẹni wọn bí tí a wà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Àmọ́ mo wá bẹ̀ yín ni, ẹ dákun. Ẹ bá mi subscribe. Owó ò ní tán lọ́wọ́ yín o. Ẹni náà kan tán kẹ́ torí kan torí pé ìfẹ́ lẹ ní sí mi. Ìfẹ́ tẹ́ wá ní sí mi tẹ́ ẹ fi wò mí gbogbo ìgbà. Ọlọ́run á túbọ̀ nífẹ̀ẹ́ yín náà. Ọlọ́run ò ní pa náà fẹ́. Aburú wa kéré ó tóbi. Kò ní jẹ́ ìpín mi àti yín. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. Mo dúpẹ́ lọ́wọ́ yín, gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín. Kí mo mú wá fún wa lónìí? Mo mú àṣírí kan wá fún wa. Ẹ̀yin tí ẹ ti gbìyànjú àwọn iṣẹ́ kan sí kejì tẹ́ ẹ sọ fún mi pé mo lè sọ́nà ló ṣe rí. Èmi kọ́ lẹ máa dúpẹ́ fún. Ọlọ́run ọba Elédùmarè, òun lọba tọ́pẹ́ yẹ. Ẹ̀yin tẹ́ ẹ ń pè mí, tẹ́ ẹ ń fún mi nímọ̀ràn kan sí kejì. Àgbà ò ní tán lórílẹ̀ o. Ọpọlọ yín ò ní dàrú. Ọpọlọ yín ò ní dàrú. Kí mo mú wá fún wa lónìí ni pé ẹni tí wọ́n bá lé lẹ́nu iṣẹ́, tí wọ́n bá lé wa lẹ́nu iṣẹ́, yálà iṣẹ́ ìjọba ni àbí iṣẹ́ kan ṣá tá à ń ṣe tó ń mú owó gidi wá fún wa, tí wọ́n á lé wa lẹ́nu iṣẹ́, bí wọ́n ṣe gbà wá síṣẹ́ yẹn padà, oògùn ẹ̀ mo mú wá fún wa lónìí. Èyíkéyìí iṣẹ́ tá a bá wò ó ṣe tó ti jẹ́ iṣẹ́ ọmọlúàbí, pèsẹ́ pọ̀. Iṣẹ́ ọmọlúàbí tá à ń ṣe, iṣẹ́ tí a lè fi yangàn, iṣẹ́ táyé lè bá wa nídìí ẹ̀ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe, tó bá yẹ pé iṣẹ́ yẹn là ń ṣe tó wá nídìí kan sí kejì, bóyá company la fi ń ṣiṣẹ́, wọ́n wá lé wa. Wọ́n wá lé wa lẹ́nu iṣẹ́ yẹn. Bóyá ẹ̀ṣẹ̀ kan kékeré la rọra ṣẹ̀, wọ́n wá lé wa lẹ́nu iṣẹ́. Bí wọ́n ṣe wá gbà wá sí ẹnu iṣẹ́ yẹn padà, àṣírí yẹn náà mo mú wá fún wa lónìí. Ẹ má gbàgbé láti bá mi share àwọn program yìí, bá mi like, comment, subscribe. Nǹkan tí ò bá yé yẹn béèrè, màá ṣàlàyé fún yín. Ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi 08039336675 tàbí 08153133142. Ẹ má bínú, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á pè mí nínú ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń pè mí pé mi ò ń gbé call. Ẹ má bínú torí Ọlọ́run. Ìgbà míì mo lè lọ sọ́jà tàbí kí n máa ṣe àwọn iṣẹ́ kéékèèké kan lọ́wọ́. Ẹ mọ̀ pé kò sọ́mọṣẹ́. Nǹkan tí ó ń fà á ní ìgbà míì nìyẹn tó fi di pé mi ò ń gbé call. Ẹ má bínú, foríjì mi.
Fún ẹni tí ó bá ń wá iṣẹ́, fún ẹni tí ó ń wá iṣẹ́ tí wọ́n ti lé kúrò lẹ́nu iṣẹ́, tó fẹ́ kí wọ́n gbà ẹ́ padà, tí wọ́n bá dá èèyàn dúró lẹ́nu iṣẹ́, a fẹ́ kí wọ́n pè wá padà. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ìfun òkété. Òkété, ìfun òkété òun ni a máa wá àti ewé ejìnrìn. Ìfun òkété àti ewé ejìnrìn. Ẹ jẹ́ ká gún papọ̀. Tá bá ti wá gún pọ̀, ká wá pò mọ́ ọṣẹ dúdú. Bá ti wá pò mọ́ ọṣẹ dúdú, ẹni tí wọ́n lé lẹ́nu iṣẹ́, òun ni ó máa fi ọṣẹ yìí wẹ̀ o. Yóò máa fi wẹ̀. Á gún èpo ọ̀bọ̀ mọ́ pẹ̀lú èpo ọ̀bọ̀, á gún mọ́. Ìfun òkété, ewé ejìnrìn, èpo ọ̀bọ̀ àti ọṣẹ dúdú, bí ó ṣe jẹ́ nìyẹn. Báwo la ṣe máa wá lò ó? Òun náà ni pé a máa fi wẹ̀ náà ni. A máa fi wẹ̀ ní gbogbo ìgbà. Ìyẹn àárọ̀ kùtùkùtù ló tiẹ̀ dáa jù ká máa fi ọṣẹ yìí wẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, ibi iṣẹ́ tí wọ́n ti lé ẹ yẹn, wọ́n ó pè wá padà. Ìwọ tán lé lẹ́nu iṣẹ́, wọ́n ó pè ẹ́ padà. Mi ì mọ irú ẹ̀ṣẹ̀ tó bá wù ú ṣẹ̀ o, àmọ́ wọ́n á pè ẹ́ padà tó bá gbìyànjú àti ṣiṣẹ́ yìí. Ọlọ́run bá mi fi kún fáyà kún rẹ, bá mi fi sí iṣẹ́ yìí. Babaláwo la bá jẹ́ ni pásítọ̀ ni wá ni wòlíì ni àlùfáà ni. Dákun bá mi share program yìí. Á jẹ́ fún abidán, á là fún abíòrùn. Báwo la ṣe máa ṣe náà ni pé a máa fọṣẹ yìí wẹ̀ ni. Ẹ wá kànkàn ìbílẹ̀ kí ẹ máa fi ọṣẹ yìí wẹ̀ lóòrèkóòrè láàárọ̀ kùtùkùtù ni o. Láàárọ̀ kùtùkùtù láti ọjọ́ Monday títí dé ọjọ́ Friday, òun ni ká fi wẹ̀. Monday, ọjọ́ Saturday má jẹ́ ká wẹ̀. Ká wẹ̀ láti ọjọ́ Sunday títí di ọjọ́ Friday. Ṣó ti yé báyẹn? Bí ó ṣe jẹ́ nìyẹn. Fún ẹni tí wọ́n bá lé lẹ́nu iṣẹ́ ló wà fún o. Ẹni tí wọ́n bá lé lẹ́nu iṣẹ́ tá fẹ́ kó pè wá padà, òun ni ọṣẹ yìí wà fún. Nǹkan tó ń wà fún ti ẹ̀ nìyẹn o. Nǹkan tó wà fún nìyẹn. Orúkọ mi ò yípadà, orúkọ ọmọ yín àbúrò mi olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Abiz Abolade. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní. Tó bá dìgbà míì màá tún mú eléyìí tó tún yàtọ̀ sí eléyìí wá. Àmọ́ ẹ dákun mo bẹ̀ yín ni. Bẹ́ẹ̀ ṣe ń wò àwọn program yìí, ẹ subscribe, ẹ like, ẹ comment. Ẹ má wá gbàgbé láti tan notification bell yín, ẹ tàn sílẹ̀. Tí a bá ti wá sórí atẹ́gùn ní báyìí, ẹ mọ̀ pé mo ti wá sórí atẹ́gùn. Ẹ lè láǹfààní àti máa wò mí. Inú olóríire, àwa la máa kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ nínú olóríire. Ire o, ó dìgbà kan náà.